àná Àtíkù kó bá ọ̀gá àgbà Nnpc. ọ̀rọ̀ Nàìjíríà àti àwọn tí wọ́n ń ṣèjọba ẹ̀ bíi idán ló máa ń rí o. àfi bíi fírífírí lójú rí mú bọ̀ọ̀bọ̀ làgùtàn yìí wò. tí ewúrẹ́ kì í gbé inú ọlẹ̀ kó ríran, tí àgùtàn kì í gbé inú ọlẹ̀ kó fọhùn. tí o bá rí kinní kan lọ́wọ́ ìjọba Nàìjíríà àti àwọn tí wọ́n ń ṣe é, tí o bá fojú ara rẹ rí i pé dúdú ni kinní yìí, nígbà tí o bá sọ fún àwọn tí wọ́n ń ṣèjọba pé dúdú ni kinní yìí o, àwọn yóò sọ fún ọ pé funfun mà ní. nígbà tí ìwọ bá ṣẹ́jú péú kí o tó lajú náà, kinní náà yóò ti di pupa. àwọn ìjọba yìí yóò sì sáré sọ fún ọ pé wò ó, ṣé wọn náà rí i pé pupa ni, kì í ṣe dúdú tí ìwọ wí, kì í ṣe funfun táwa náà sọ, àwa méjèèjì la jọ rọ́ǹgì. níbẹ̀ ni ẹjọ́ yóò ti kú sáké, tí ṣìbáṣìbo yóò sì bá aráàlú, tí kò sì ní sí ẹni tí ọ̀rọ̀ náà yóò yé, kódà kí ẹ tú díẹ̀ wò láti òní títí dọ̀la. ní Nnpc, iléeṣẹ́ elépo ilé wa, nǹkan ń ṣẹlẹ̀ níbẹ̀, pàápàá sí ọ̀gá wọn àgbà pátá Bashiru Báyọ̀ Ojúlárí. láàrin ọjọ́ sátidé sí Sunday, ọjọ́ kejì sí ọjọ́ kẹta oṣù tuntun August yìí, àwọn ìjì líle kan jà lórí ọkùnrin náà. òun pàápàá kò lè sọ pé òun rí irú ìjì bẹ́ẹ̀ rí láti ọjọ́ tí òun ti dáyé. àmọ́ nítorí pé a kì í gbọ́ búburú lẹ́nu abọrẹ̀, àfi ire tó sì jẹ́ wípé wíwo lẹ́nu awo ń wo, kò sẹ́ni tó lè sọ pàtó ibi tí ìjì náà ti bẹ̀rẹ̀ tàbí ibi tí ìjì ọ̀hún dé dúró. ohun táwọn tó súnmọ́ kinní náà mọ̀ ni pé ìjì jà, ìjì líle sì ni. bí eré lọ̀rọ̀ náà bẹ̀rẹ̀, àmọ́ nígbà tí yóò balẹ̀ báyìí ló di ṣàwòrò idẹ, ló bá ń ró gbọ̀ngídọrin. ìròyìn ayélujára kan ló sáré gbé ọ̀rọ̀ náà jáde. àwọn People's Gazette wọ́n ti yọ ìròyìn náà kúrò. bí àlè yẹ ẹni bá ṣáájú bàbá ẹni lọ, bàbá là á pè é. ojú náà wà kọ́ lè wùrà ìhurun. wọ́n ti yọ ìròyìn náà dànù. àmọ́ kí wọ́n tó yọ, ọ̀rọ̀ ti jáde. àṣẹ́gun bíi tàwọn ará Kérúbù, aṣọ kò bá ọmọ yẹ pàápàá, ọmọ yẹ ti rìn hòhò dọ́jà. ìròyìn náà ti kárí ilé, kò ṣeé gbé pamọ́ mọ́. ìròyìn náà ò gùn o, kékeré ni, ó kàn lágbára ni. ìròyìn náà ni pé ọ̀gá àgbà pátá fún àwọn DSS Adéọlá Tósìn Àjàyí àti ọ̀gá àgbà àwọn EFCC Ọlá Olúkóyèdé pé Ojúlárí, ọ̀gá àwọn Nnpc yìí sáàrin. wọ́n sì sọ pé kó fi tipátipá kọ̀wé ìfipò sílẹ̀ fáwọn, ìyẹn resignation letter. wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ ní kíákíá. ọ̀rọ̀ rírùn ká má gbọ́, ìmí ẹran dì èèyàn. olè tó bá gbé kàkà kí ọba, níbo ni yóò ti máa fún kiri? ọ̀gá àgbà Nnpc, iléeṣẹ́ tó ń pa èyí tó pọ̀ jùlọ nínú owó tí Nàìjíríà ní, kò lè lọ bẹ́ẹ̀ yẹn láì jẹ́ pé gbogbo ayé gbọ́. àmọ́ bí kinní náà ti rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ. ìyẹn ni kò sì ṣe sí àwọn tí wọ́n fẹ́ gba ọ̀rọ̀ náà gbọ́ rárá. àkọ́kọ́ ni pé kò tí ì ju oṣù mẹ́rin tí wọ́n yan ọkùnrin yìí pé kó wá ṣe olórí iléeṣẹ́ ńlá náà lọ. bẹ́ẹ̀ ni kí òun tó wá gba iṣẹ́ yìí, bí ìgbà pé orò ni wọ́n fi lé Mẹ́lẹ̀ Kyari tó wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ ni. ètí wo ló wá ń gbọ́ pé ẹni tí wọ́n yàn láàrin oṣù mẹ́rin tó yẹ kó lo ọdún mẹ́rin àkọ́kọ́, wọ́n ti yá a sáré yọ ọ́ dànù kíákíá. ẹ̀ẹ̀kejì ni pé kò sẹ́ni tó gbọ́ ohun aburú kan tàbí ìwà ìbàjẹ́ kan tí wọ́n ní ọkùnrin náà hù. kí ló wá lè fà á? kí ló fa irú ìjánibọ̀ pàjáwìrì bẹ́ẹ̀? ọ̀rọ̀ náà kò yé ẹnikẹ́ni. bẹ́ẹ̀ ìròyìn náà ti jáde, kò sì tí ì sẹ́ni tó mọ ohun tí wọn yóò ṣe sí i. bó bá ṣe pé níbẹ̀ ni ọ̀rọ̀ náà pin sí ni, bóyá kò sẹ́ni tí yóò mọ̀ tàbí tí yóò tún wí kinní kan títí tí àwọn tí ọ̀rọ̀ kan yóò fi ẹnu ara wọn sọ ohun tó bá ṣẹlẹ̀ gan-an. àmọ́ ọ̀rọ̀ náà kò parí síbẹ̀ rárá. kò tí ì ju wákàtí díẹ̀ lọ lẹ́yìn tí ìròyìn yìí jáde tí ìròyìn míì fi tún tọ̀ ọ́. ọ̀tọ̀ tún làwọn tí wọ́n gbé ìyẹn jáde láti ọ̀dọ̀ ọkùnrin olórí Nnpc yìí gan-an ni wọ́n sì ti gbé e jáde. fúnra ẹ̀ ló sọ̀rọ̀ sínú ìwé tuntun náà. ó ní kò sí ẹni tó lé mi o, kò sí ẹni tó jí mi gbé, kò sì sí ẹni tó ní kí n wá fi tipátipá kọ̀wé fi ipò mi sílẹ̀. èmi fúnra mi ni mo resign. èmi fúnra mi ni mo ní n kò ṣiṣẹ́ mọ́. kò sẹ́nìkan tó fi tipátipá mú mi o. ọ̀rọ̀ Kigali, orílẹ̀-èdè Rwanda tí mo lọ ló fẹ́ bí gbogbo wàhálà yìí. mo sì ti kọ̀wé sílẹ̀ fúnra mi. mo ti fún àwọn tó yẹ kí n fi ìwé mi fún, mo ti fún wọn. èyí tí àwọn kan wá ń sọ ìsọkúsọ pé wọ́n fi tipátipá mú mi yẹn,
irọ́ burúkú ni wọ́n ń pa o, ìrònú tó ti wà lọ́kàn tiwọn ni wọ́n kọ jáde yẹn. Bó bá jẹ́ pé ẹnìkankan fi tipátipá mú mi, gbogbo ayé ni ìbá gbọ́ yẹn. Àwọn tí wọ́n ń kọ rádaràda yẹn wọ́n ń kọ sápò ara tiwọn lásán ni. Ọ̀rọ̀ tí wọ́n gbé jáde tí Ojúlarí fúnra ẹ̀ fi síta lẹ́yìn ìwé tàkọ́kọ́ tí wọ́n ní wọ́n fi tipátipá mú fipò sílẹ̀ nìyẹn. Àmọ́ ó ṣe gàtẹ kò ṣe gàtẹ, ǹjẹ́ kò wá fi ẹsẹ̀ méjèèjì múlẹ̀ báyìí bí? Wọ́n ní ta ló wá yọ ẹran inú ọbẹ̀ yìí jẹ? Ìyá àgbà dáhùn pé ta ni yóò wá jẹ ẹran inú ọbẹ̀ tí kò níyọ̀? Báwo wá nìyá ṣe mọ̀ pé ọbẹ̀ náà ò níyọ̀? Ìyẹn ló ṣe jẹ́ pé gbogbo kọ̀ǹkọ̀ǹ bí aago ṣọ́ọ̀ṣì tí àwọn kan wá ń sọ pé kò rí bẹ́ẹ̀ rárá, kìnní náà kò ṣẹlẹ̀. Àwọn gan ló yẹ kí wọ́n yẹ̀ wọ́n lọ́pọlọ wò, nítorí bí kò bá ṣẹlẹ̀, kí ni Ojúlarí fúnra ẹ̀ ń fèsì bẹ́ẹ̀ sí? Kí ló sì fa irú ìwé tó gbé jáde? Ta ló ń bá jà? Ta ló ń bá a jà? Kí ló ń ṣẹlẹ̀ níléeṣẹ́ Nnpc gan? Ohun tí àwọn èèyàn ń sọ nìyẹn nígbà tí àwọn ọ̀rọ̀ náà ń jáde léraléra lórí ohun tó lè fà á tí Báyọ̀ Ojúlarí yóò fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ìjọba tí gbogbo ayé ń wojú, Nnpc. Èyí tó sì túbọ̀ wá fi hàn pé òótọ́ lọ̀rọ̀ náà ní ti ìjọba àpapọ̀ fúnra wọn tí kò sẹ́nìkan tó fèsì tàbí tó wí nǹkan kan láti bẹ̀. Omi wọn dákẹ́ bí ẹni tí kò lè gbéni lọ ni. Àjànàkú wá fọwọ́ tí ń wò ṣe ẹranko inú igbó gbogbo. Bẹ́ẹ̀ kí náà kò ṣẹ̀yìn wọn nílé iṣẹ́ ààrẹ. Kí ló wá ṣẹlẹ̀? Lára àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n ló ti wà ní iléeṣẹ́ Nnpc yìí ló di ìjì ńlá tó fẹ́ gbé ọkùnrin olórí iléeṣẹ́ náà tuntun lọ yìí. Tí èèyàn bá sì gbọ́ àwọn ohun tó ń lọ nílé iṣẹ́ náà àti bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní Nnpc yìí ti ń ba ayé jẹ́ láàyè ara tiwọn, tí wọ́n fi owó àwọn ọmọ Nàìjíríà jayé tí kò sírú ẹ̀ níbòmíì mọ́, olúwa rẹ̀ pàápàá yóò mọ̀ pé ẹ̀yìn ìkùlé lọ̀tá wà, inú ilé làwọn aṣeni ń gbé. Lóòótọ́ wọ́n lọ sí Kigali, àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀. Lára àwọn ohun tó sì ti ń ṣẹlẹ̀ tipẹ́ ni. Kìnní náà kò sì dáa tó, ibi tí ọ̀rọ̀ náà sì wọ̀ lára ààrẹ orílẹ̀-èdè yìí, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò bọ́ sí rárá. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí ẹni tí a gbójú okùn létí kò jọ ẹni àgbà, níbi tí wọ́n ti ní ààrẹ ti bá olórí iléeṣẹ́ Nnpc náà kì í ṣe ibi tó bá a lára mu rárá. Nídìí èyí, bó tiẹ̀ jẹ́ pé Ojúlarí àti àwọn èèyàn rẹ̀ ń ṣe gìràgìrà báyìí pé kò sẹ́ni tó lé òun, ẹsẹ̀ méjèèjì ló ń mì, kò sì lè pẹ́ nílé iṣẹ́ náà mọ́ rárá. Wọ́n fi sílẹ̀ kí ọ̀rọ̀ má di ariwo àti kí yíyọ tí wọ́n yọ má ba ètò àti orúkọ Nnpc pẹ̀lú tí ìjọba Nàìjíríà jẹ́ lọ́jà àgbáyé ni. Nítorí Nnpc kì í ṣe iléeṣẹ́ àdáni tàbí tìjọba Nàìjíríà lásán, iléeṣẹ́ tó ní í ṣe pẹ̀lú gbogbo ayé ni. Ẹni bá rántí ọkùnrin kan tí wọ́n ń pè ní Maikanti Baru, òun ló lórí iléeṣẹ́ Nnpc láàrin 2016 títí di 2019. Òun ló kú lójijì tí wọ́n fi gbé ipò náà fún Mele Kyari. Maikanti yìí, àjọṣe tó lágbára kan wà láàrin òun àti ọkùnrin kan tí wọ́n ń pè ní Abdullahi Bashir Haske. Àjọṣe náà lágbára. Fún gbogbo ẹni tó bá rántí dáadáa, nínú oṣù kẹta ọdún 2019, àwọn EFCC mú ọkùnrin kan tí wọ́n ń pè ní Abdullahi Babalele. Àná Àtíkù ni, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ ló fẹ́. Ohun tí wọ́n sì torí ẹ̀ mú ni pé wọ́n ló ń ṣe àrọ́ndàrọ́ndà owó fún Àtíkù, pé òun ló ń kó owó dọ́là wọlé fún Àtíkù nípa àwọn iṣẹ́ kan tó ń ṣe lẹ́yìn odi. Ìyẹn dúró bẹ́ẹ̀. Nígbà tí wọ́n bá ọkùnrin ṣẹjọ́ lọ̀rọ̀ ń jáde pé ohun tí Àtíkù máa ń fi àwọn àna ẹ̀ tí wọ́n fẹ́ ọmọ ẹ̀ ṣe nìyẹn. Àsìkò náà ni wọ́n sì ti dárúkọ Abdullahi Bashir Haske yìí pé òun náà wà lára àwọn tí Àtíkù máa ń lò láti ṣètò owó lọ́nà tí kò tọ́. Wọn yóò sì kó owó dọ́là náà wọlé, àti pé tí wọ́n bá ti ṣẹ́ àwọn owó náà sí náírà, owó náà yóò pọ̀ jaburata. Àwọn owó yìí sì ni Àtíkù máa ń fi ṣe ètò òṣèlú ẹ̀, tó sì máa ń ja ìjà òṣèlú ẹ̀, tí yóò sì máa náwó bí ẹlẹ́dà lásìkò ìdìbò gbogbo. Ìgbàgbọ́ ni pé owó yìí lọkùnrin náà ń lò lásìkò tó fi ń bá Muhammadu Buhari du ipò ààrẹ ní 2019, tó tún di ipò ààrẹ náà tí kò bọ́ sí lọ́wọ́, tó tún bẹ̀rẹ̀ sí bá Buhari ṣẹjọ́ rẹpẹtẹ. Wọ́n ní owó tí Àtíkù máa ń ná nìyẹn. Àwọn àna ẹ̀ ló sì ń lò láti fi rí owó náà ṣẹ́. Owó dọ́là ni wọ́n ń kó wọlé fún un. Ọ̀nà tí kò bófin mu ni wọ́n sì fi ń kó àwọn owó náà wọlé.
nítorí bẹ́ẹ̀ nígbà tí Màkàntí kú lójijì lásìkò COVID ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2020 tí wọ́n sì yan Kyari, iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n ní kí Kyari ṣe ní láti fòpin sí gbogbo àjọṣe tó bá wà láàrin iléeṣẹ́ Bashir Haske, àna Àtíkù yìí àti Nnpc. Mele Kyari sì ṣe bẹ́ẹ̀ kíákíá. Wọn ò gbé iṣẹ́ kankan fún iléeṣẹ́ AAR, iléeṣẹ́ tó ń ṣe oríṣiríṣi nǹkan fún wọn ní Nnpc, iléeṣẹ́ tó jẹ́ tàná Àtíkù. Láti ìgbà tí Kyari ti wà ní Nnpc gẹ́gẹ́ bí ọ̀gá, kò sí ohun tó pa iléeṣẹ́ Nnpc yìí pọ̀ pẹ̀lú àna Àtíkù mọ́ rárá. Àfi nígbà tí Ojúlarí dé níbi oṣù kẹrin sẹ́yìn yìí tó sì dá gbogbo iṣẹ́ tí wọ́n ti ń gbé fún Haske, àna Àtíkù padà fún un. Ọkùnrin yìí, ìyẹn àna Àtíkù àti Ojúlarí, ti mọ ara wọn tipẹ́tipẹ́ o, kó tó di pé Ojúlarí di ọ̀gá Nnpc ni. Òun kò sì wo ilẹ̀ wò, bóyá ó sì wò ó rò pé kò sí èyí tó kan òun níbẹ̀ ni. Ló bá bẹ̀rẹ̀ sí gbé iṣẹ́ fún Haske. Iléeṣẹ́ rẹ̀ ni wọ́n ṣáàtà ẹ̀rọ̀pléènì tó gbé wọn lọ sí Kigali lọ́wọ́ ẹ̀, ẹ̀rọ̀pléènì 3. Bákan náà ni wọ́n tún búùkù àwọn ẹ̀rọ̀pléènì náà fún oríṣiríṣi ìpàdé tí àwọn ọ̀gá Nnpc àti àwọn ìgbìmọ̀ apàṣẹ iléeṣẹ́ náà ní àwọn fẹ́ ṣe ní àwọn orílẹ̀-èdè míì. Bó ti jẹ́ pé àwọn ìpàdé wọ̀nyí tó ṣe, wọ́n lè ṣe é ní Nàìjíríà tí kò ní sí wàhálà kankan. Nídìí èyí ni wọ́n ti tún ní owó kan sọnù, pé owó ńlá ni àárín Ojúlarí àti Haske, àna Àtíkù, ni wọ́n sì ń sọ̀rọ̀ owó náà sí. Nídìí èyí, kó tó di ìgbà tọ́rọ̀ Ojúlarí bẹ́yìn yọ yìí, wọ́n ti kọ́kọ́ mú Haske, àna Àtíkù, ní ọjọ́ 24 oṣù keje tó kọjá yìí, ìyẹn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn EFCC ni wọ́n mú ẹ̀sùn àrọ́ndàrọ́ndà owó, money laundering, irú èyí tí wọ́n mú àna Àtíkù míì fún ní 2019 ni wọ́n mú òun náà fún. Ọmọ Àtíkù làwọn méjèèjì fẹ́. Níbi tí Ojúlarí ti forí kó jábì nìyẹn o. Níbi tó ti ṣe ìjọba rèé tó sì ṣe Tinubu. Ìgbàgbọ́ ni pé àwọn ibi tí Àtíkù ti ń rí owó rèé tó sì ti ń ṣe pàṣípààrọ̀ owó dọ́là sí náírà, èyí tó jẹ́ kí ó máa rí owó ńláńlá fi bá ìjọba fa wàhálà àti láti fi ṣe ètò òṣèlú tó bá fẹ́ ṣe. Tipẹ́tipẹ́ ni wọ́n ní Àtíkù ti fi àwọn àna ẹ̀ nítorí kò fẹ́ lu àwọn ọmọ tiẹ̀ sídìí àwọn irúṣẹ́ báyìí. Bó tilẹ̀ jẹ́ pé nísàlẹ̀ lọ́hùn-ún òun gan ló ní iléeṣẹ́ náà tó sì jẹ́ pé òun ni wọ́n ń ṣiṣẹ́ fún. Ohun tó ṣàkóbá fún Ojúlarí nìyẹn, nítorí Àtíkù ọ̀tá Tinubu lòun náà fẹ́ máa bá jẹ, tó fẹ́ máa bá mu, tó tún fẹ́ máa sùn sílé ẹ̀. Tinubu kò sì fẹ́ irú eléyìí nítorí òun gbàgbọ́ nínú ká jìnnà séjò tá ò bẹ́ lórí, ikú tí yóò pa ni káyà jìnnà sí i. Ibi tí Ojúlarí yóò ti wá bọ́ nínú irú ọ̀rọ̀ báyìí lẹ́nìkan ò tí ì lè sọ o. Àmọ́ lóòótọ́ ni mo wí fún yín, àna Àtíkù ti kó bá Ojúlarí o, ọ̀gá Nnpc. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ọ̀rọ̀ iléeṣẹ́ Nnpc pẹ̀lú àwọn agbófinró gbogbo fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí.